gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Friday February 13 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábàá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 dé ní ẹ máa bí tí púpọ̀. Gbogbo fókọ̀sì yín máa wà lórí bísínẹ́sì yín púpọ̀ lọ́jọ́ tòní. Pàápàá jùlọ àwọn iṣẹ́ tó ṣe é pé ẹ ti ṣe láṣepàtì látijọ́ mẹ́ta, a ṣe ń bí ìgbà pé kẹ́ yanjú gbogbo ẹ̀ pátápátá kó lè jẹ́ kí iṣẹ́ yín tún rọrùn láwọn ọjọ́ mìíràn. Ẹ ronú nípa ọ̀nà tẹ́lẹ̀ gbégbà láti jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè sí pẹ̀lú tí ó máa jẹ́ kí iṣẹ́ yín tún máa rọrùn láti ṣe, àti pàápàá tí ò ní jẹ́ kí ilé kókó máa wáyé lẹ́yìn ààyè iṣẹ́ lọ́jọ́ tòní. Kẹ́ ronú nípa ìdíyà tuntun tẹ́ tún lè lò àbáwọn mẹ́tọ̀dù tuntun tẹ́ tún lè lò láti jẹ́ kí iṣẹ́ yín tún máa lọ dáadáa sí. Gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, gbàdá sọ̀rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ wà discipline, kẹ́ ní ìfaradà lórí iṣẹ́ kíṣẹ́ lọ́jọ́ tòní. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lẹ́nìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọkàn yín máa wà níbi pé bóyá kí ẹ kọ́ ẹ̀kọ́ nípa nǹkan kan àbí kí ẹ ní ìmọ̀ nípa nǹkan kan. Àwọn nǹkan tó dàbí ìgbà pẹ́ tí ń fẹ́ mọ̀ látijọ́ mẹ́ta á ṣe yín bí kẹ́ mọ̀ wọ́n lọ́jọ́ tòní. Ó ní dára púpọ̀ láti fi kọ́ ẹ̀kọ́, láti fi ní ìmọ̀. Ẹ create time láti wá ìmọ̀ lọ́jọ́ tòní, láti kọ́ ẹ̀kọ́ nípa nǹkan kan. Nǹkan tẹ́ bá kọ́ lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ iwájú. Ọ̀pọ̀ yín sì rèé ó ṣeéṣe kí ẹ rí àwọn ọ̀fà kan láti ọ̀nà jíjìn tó ṣeéṣe kó sì ràn yín lọ́wọ́ púpọ̀. Ẹ má kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun, ẹ wà focus lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè. Ẹ má fi ọkàn sí gbogbo nǹkan tí ẹ bá ń retí, kí ẹ sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lẹ́nìí tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ ìrònú jinlẹ̀ ló jẹ́ o. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó yẹ kí ẹ fi introspect kẹ́ fi ronú jinlẹ̀ ló jẹ́ o. Ẹ máa bẹ̀rẹ̀ sí ronú nípa ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ó sì dára kẹ́ ronú nípa ibi tẹ́ ti ń bọ̀, ibi tẹ́ dé dúró àti ibi tí ẹ ń lọ, ohun tẹ́ ń fẹ́ fọ́jọ́ iwájú kẹ́ ronú nípa rẹ̀ lọ́jọ́ tòní. Introspection period yìí á jẹ́ tó ṣe é bó lè bí ìpòpadà rere fún ìgbésí ayé yín. Ẹ wá gbọ́dọ̀ ní èròǹgbà rere. Ẹ rí dájú pé àwọn kan tó dàbí nǹkan tí ẹ ń ṣe, ọ̀nà tẹ́ ń gbà ṣàwọn kan tó dàbí ìgbà pé ó ti wà outdated, kẹ́ rí dájú pé ẹ yọ kúrò. Ẹ wá bẹ̀rẹ̀ sí ronú nípa ọ̀nà tuntun tẹ́ lè bá a máa ṣàwọn nǹkan yín tá tún jẹ́ kí nǹkan yín lọ dáadáa sí. Ẹ bá wọn yẹn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà tí ẹ ní, kí ẹ sì fi ìpínyà mójútó ohunkóhun pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lẹ́nìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ẹ bá fẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín lẹ́nìí kò sí wàhálà, kò ń ṣe àìdíà burúkú rárá, ṣùgbọ́n ẹ fẹ́ lẹ̀ ṣe. Ẹ fọgbọ́n ṣe kí issue má wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ní láti wà careful dáadáa, ẹ má take nǹkan too personal ju bó ṣe yẹ lọ. Kódà tí argument bá wáyé, ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín kó má jẹ́ pé nǹkan yẹn máa tún lálé kí n kà sí. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pé ẹ ní láti ní bóyá ẹ fẹ́ dà nǹkan pọ̀ pẹ̀lú èèyàn àbẹ́ fẹ́ jọ pawọ́pọ̀ ṣiṣẹ́ pẹ̀lú èèyàn lọ́jọ́ tòní kò dára. Ẹ má ní any partnership deal lẹ́ni kò dára. Ó ṣeé ṣe kí owó kó fẹ́ dá wàhálà lẹ̀ láàrin èèyàn àtèèyàn lọ́jọ́ tòní. Ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ kíyèsára pàápàá lé ayé iṣẹ́ náà. Issue lè wáyé láàrin èèyàn àti ọ̀gá yín. Ẹ kíyèsára púpọ̀, ẹ mọ́kàn balẹ̀, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín kẹ́ fi mójútó ohunkóhun lẹ́nìí pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lẹ́nìí tí kọ́lọ̀ light pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tó tayọ lọ́jọ́ tòní jẹ́ o. A ṣe yín bí ìgbà pé kẹ́ yanjú àwọn kankan ní àyanjú tán pátápátá lọ́jọ́ tòní. Tí ẹ máa ṣe níṣe pé kíní àti yanjú ẹ̀ náà nìyẹn. Ẹ máa fẹ́ wá fókọ̀sì lórí àwọn nǹkan tó ṣe é pé ẹ ti ń fẹ́ ṣe látijọ́ mẹ́ta, tó ṣe é pé ẹ tí kì í ṣe, bóyá àwọn bùkátà kan ní, bóyá àwọn iṣẹ́ kan ní, tí a sì ṣe yín bí ìgbà pé kí ẹ yanjú ẹ̀ pátápátá. Ọjọ́ tó ṣe é pé lè busy díẹ̀ lọ́jọ́ tòní jẹ́ o, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ní pé ẹ ń fèní dèní àbí fọ́ládọ́la lórí ohunkóhun. Ẹ rí dájú pé ẹ yanjú gbogbo nǹkan pátápátá. Ẹ mójútó àwọn iṣẹ́ yín lẹ́nìí kí ẹ lè ṣàṣeyọrí lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú. Ẹ wà positive minded, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì pètò sí nǹkan yín pẹ̀lú kéèní lè dára. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lẹ́nìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀
èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o. Ẹ máa rí àwọn nǹkan rẹpẹtẹ tó ṣe pé ó lè mú kínú yín dùn, ó lè mú káyọ̀ yín kún tásìtì fún yín ní ìrètí. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé ẹ ní láti feel free dáadáa, ó dà láì iṣẹ́ tàbí ní ilé, nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ, nǹkan máa wà lọ́wọ́ ìrọ̀sẹ̀, kò ní fi bẹ́ẹ̀ sí stress tó pọ̀ ju bó ṣe yẹ lọ, kò dẹ̀ ní bẹ́ẹ̀ sí òyìnbóyè rẹpẹtẹ bí àwọn ọjọ́ tí a lò tán yìí. Ẹ ṣe dáadáa sáwọn ọmọdé lọ́jọ́ tòní, àwọn kan tó dàbí òyìnbóyè àtijọ́ mẹ́ta ẹ gbé kó lọ́kàn pátápátá, ẹ gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lásìkò yìí, látàrí pé máa tún wà creative. Ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ ní ìgboyà lórí ohunkóhun. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 a ṣe ń bí ìgbà pé kí ẹ kó àwọn nǹkan tó dàbí ìgbà pé kó wulẹ̀ wúlò nínú ilé kí ẹ wulẹ̀ kó wọn dànù tàbí kí ẹ tún lè ṣe lọ́jọ́ tòní. Ó sì jọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀ yín ó dára kí ẹ fi ṣàtúnṣe àyíká yín, ìbàjẹ́ níbi iṣẹ́, ìbàjẹ́ ní ilé. Tẹ bá tún ilé ṣe, tẹ tún àyíká yín ṣe lọ́jọ́ tòní tó wà ní mọ́tótó, ìyá jẹ́ kí ohun rere kó wọlé tọ̀ yín wá. Ó wá tún dára kẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní pẹ̀lú mọ̀lẹ́bí kí ẹ fi lọ àkókò àti ìgbà pẹ̀lú fámìlì yín. Tó bá ṣe pé mọ̀lẹ́bí kan wà tó ṣe pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti gbúrò wọn, ẹ lè pè wọ́n kẹ́ ṣẹ́ẹ̀kì wọn lọ́jọ́ tòní kẹ́ wà láfíà wọn. Ẹ wá mọ́kàn ara yín balẹ̀ lénìí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tí ẹ rí kí ẹ sì rí dájú pé fìtò sí nǹkan yín pẹ̀lú. Ẹ wá tún gbọ́dọ̀ ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni o, kò dára rárá kó má lọ backfire o. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé tẹ bá hùwà dáadáa, tẹ hùwà pẹ̀lẹ́, tẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ àti ọ̀yàyà, ọjọ́ tòní máa dára tayọ yàtọ̀. Ó ṣeé ṣe káwọn opportunity kan kó wáyé fún yín lọ́jọ́ tòní tó ṣe é pé ọpọlọ pípé yín lè máa fi notice àwọn opportunity yìí o, tó sì jẹ́ pọ́jọ́ tòní dára púpọ̀, tó ṣe é pé ìbáṣepọ̀ yín àti àwọn tó ṣe é pé ẹ súnmọ́ra yín pẹ́kípẹ́kí bí ẹ̀gbọ́n àbí àbúrò, tó ṣe é pé ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa. Ẹ wá rí dájú pé àwọn kan tó dàbí ìgbà pé àwọn èèyàn ṣe fún yín tó dàbí ìgbà pé kò tọ́, àwọn ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ yẹn rí dájú pé ẹ fojú fò dá, kí ẹ fọwọ́ wọ́nú lọ́jọ́ tòní, kí ẹ foríjì wọ́n kí ẹ sì báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Èní jọjọ́ tó ṣe é pé tẹ bá ṣe gbogbo eléyìí á tún jẹ́ kọjọ́ tòní tayọ kó tún dára sí. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, gbogbo plan yín kí ẹ pamọ́ láṣìírí kí ẹ sì má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ẹ ṣe ń jèrò ń gbọ́ kan yín àtàwọn ìdí àtẹ̀ǹrò nípa ọ̀rọ̀ owó. Ẹ tún gbonú nípa ọ̀nà tuntun tó tún lè gbà wọlé, ẹ ronú nípa ọ̀nà tuntun tẹ́ tún lè gbé gbà tí nǹkan máa fi lọ dáadáa. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó ṣeé ṣe kẹ́ rí àwọn àǹfààní owó láwọn ọ̀nà gbọ́rọ̀ lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ọ̀pọ̀ yín ẹ máa ronú nípa àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ láti rà tàbí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ láti pààrọ̀ bóyá nínú ilé yín ni tàbí àwọn kan ní yín, tó sì jẹ́ pé ọjọ́ tòní ẹ ní láti kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń ṣe owó. Ẹ kíyèsára pẹ̀lú pèsè àbí ìpinnu lórí ọ̀rọ̀ owó. Ẹ má náwó lórí nǹkan tí ó tọ́, ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ owó níná. Kẹ má lọ náwó lórí nǹkan láláì jẹ́ pé ẹ ṣàgbéwòye sí ẹ̀ dáadáa. Nǹkan kíkan tẹ́ ẹ̀ bá náwó lé lórí, ẹ wò fínífíní dáadáa tàbí kẹ́ ṣèwádìí yín kúlẹ̀kúlẹ̀ ṣáájú kẹ́ tó kówó lórí ohunkóhun lọ́jọ́ tòní. Ẹ má finú tọ̀yàn, ẹ má gbára lé èèyàn, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ni pẹ̀lú. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ eléruko Capricorn tàbí láàrin December 23 sí January 19 miss day lọ́jọ́ tòní jẹ́ o, tó ṣe é pé èèyàn tó súnmọ́ yín kan lè fẹ́ dá wàhálà lẹ̀ fún ọ̀tá yín. Ẹni lè jẹ́ bí olólùfẹ́ yín o, tó sì jẹ́ pé issue lè jẹ́ issue bí ọ̀rọ̀ owó tàbí ọ̀rọ̀ àwọn àǹfààní kan. Ọjọ́ tòní ní láti rí dájú pé ẹ fọpọlọ pípé yín ẹ fi mójútó ohunkóhun. Ní ìdàkejì sì rí opportunity lè wáyé látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí, ó lè jẹ́ bóyá àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ yín, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí àwọn tó súnmọ́ yín kí wọ́n fẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú yín, wọ́n máa fẹ́ bá yín sọ̀rọ̀ ní ti pàtí ìkókò wọn fẹ́ bá yín ṣe. Ọjọ́ tòní ní láti rí dájú pé ẹ̀kọ́ bẹ́ẹ̀ fẹ́ balance gbogbo ẹ̀ papọ̀, kẹ́ free mind yín, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ sì má ṣe ní ẹ̀ǹfinú tọ̀yàn rárá, abẹ́ ń gbára lé èèyàn ju bó ṣe yẹ lọ rárá. Bẹ́ẹ̀ sì lẹ jìnnà sí pé bóyá à ń kówó papọ̀ pẹ̀lú nǹkan, à ń dáwójọ pẹ̀lú èèyàn kan láti fi ṣe nǹkan kan. Ẹ kíyèsára lénìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19
spirituality yín máa lékè nkà lọ́jọ́ tòní o. ìyẹn ohun tó ń sọ sí yín lọ́kàn máa lágbára ọjọ́ tòní ẹ máa tún understand àwọn kankan sí tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọdún yín máa bá yín sọ̀rọ̀ rẹpẹtẹ tó máa wà active dáadáa lọ́jọ́ tòní tá a ṣe tán láti tọ́ yín sọ́nà ẹ tẹ̀lé nǹkan tó ń sọ sí yín lọ́kàn ẹ sì gbọ́dọ̀ finú tẹ́nikẹ́ni láláì jẹ́ pé ohun tó ń sọ sí yín lọ́kàn yìí ẹ rí dájú pé sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ẹ̀tọ́ sí èèyàn ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ sì create time láti ṣe prayer lọ́jọ́ tòní dára aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní nínú níràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 pẹ̀lú bí ẹ bá ṣe sọ̀rọ̀ sí lọ́jọ́ tòní ó máa bí kí àwọn èèyàn nífẹ̀ẹ́ yín o àwọn èèyàn máa fẹ́ wà pẹ̀lú yín ẹ máa wà social dáadáa lọ́jọ́ tòní àwọn ọ̀rẹ́ yín àtàwọn olólùfẹ́ yín máa fẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú yín tó sì jẹ́ pé ọ̀rọ̀ ẹnu yín báyìí ó máa wà káṣí tó sì máa wà active dáadáa ẹ enjoy àwọn àkókò tẹ́ máa lò pẹ̀lú àwọn olólùfẹ́ yín àtàwọn ọ̀rẹ́ yín lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ wọ́ọ̀ṣì àwọn tó ṣe é pé èròǹgbà wọn bá ti yín mu àtàwọn tó èròǹgbà wọn bá ti yín mu ṣáájú kẹ́ tó bá wọn ṣe ẹ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́nìí kí ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ light blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ìrè gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.